yàn ọlọ́gbọ́n nìkan ni mo pè ẹni tó ní ọgbọ́n tó ní àgbọ́yé tó tún láròjinlẹ̀. Agbára orin àti ìkìlọ̀ fúnjọba. Orin òun ni mo fẹ́ fi kìlọ̀ fún ìjọba. Ẹ̀yin ìjọba, àwọn tó ń ṣe aburú nínú yín, àwọn ọlọ́ọ̀lórí yín o. Ẹ ṣáà gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ nípa obìnrin tí ó fi ẹ̀hónú ẹ̀wọ̀n NYSC kọ́pà tó fi ẹ̀hónú ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ sí threat ẹ̀. Gẹ́yìn ò bújọba. Tí ẹ̀yin èèyàn bá mọ bí ebi ṣe ń pa àwọn èèyàn, bí àwọn èèyàn ṣe ń suffer ní ilẹ̀ wa, ẹ máa understand pé ebi ń pa àwọn èèyàn. Ìjọba tó dẹ̀ wà ń bẹ̀ yìí mi ò ló máa ṣe, mi ò dẹ̀ ní kò ní ṣe, mi ò ló máa gbàgbé rẹ̀. Bí ọgbọ́n ọmọdé tèmi pẹ̀lú ìròrí tèmi wí kó máa ṣe. Ibi tó ti lọ mú ló ti lọ le jù. Ibi tó ti lọ di kinní yẹn mú ló ti le jù. Ibi tó ti lọ mú ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ ìjọba yẹn ló ti lọ le jù. Ibi ti wọ̀. Mo gbọ́ recently náà olóṣèlú lánàá pé wọ́n ní àwọn tó ń ta epo tí wọ́n ń gba epo láti foreign country wọ́n fẹ́ protest pé kí ló tepo ń lọlẹ̀. Bàbá mi ẹ̀ka ayọ̀ ti mú wọn dání lẹ́pọ̀n. Àní tí ẹ̀ bá ṣọ́ra a sì máa rí epo 200 naira, a sì máa padà rí epo 150. Àwọn elépo máa tákà ní ọ̀rọ̀ epo kọ́ mo fẹ́ sọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni wípé epo tẹ́tí lọ bẹ̀rẹ̀ yẹn náà, ibẹ̀ náà ni ọrọ̀ ajé wa wà, ibẹ̀ lẹ́pọ̀n láti jẹ́pọ̀ Nàìjíríà tẹ́tí lọ dìímú nìyẹn. Torí ẹ̀ lèbi ṣe ń pa àwọn èèyàn. Ó ti yé, but orin ni o. Tẹ́ bá ti gbórin yẹn tán, ọlọ́gbọ́n inú yín ó máa mọ̀. Kí ló ṣe kíní nǹkan? Ó yá. Yóò máa ṣe lèmi yóò máa ṣe kókó káàrà ìpamọ́dà lèmi yóò máa ṣe. Ta lèmi yóò máa ṣe kókó ta lèmi yóò máa ṣe kókó káàrà ìpamọ́dà lèmi yóò máa ṣe. We are all connected. We all
happy towards where we all feel the same rush to catch that moment of time and walk into the same special home cooked YouTube meal. now. ṣé ń gbọ́ ẹni tó bá gbọ́ orin Saheed Òṣùpá yẹn dáadáa máa mọ̀ pé àwọn ìjọba wa yìí ṣe rí èèyàn tó ní ọgbọ́n tó ní òye tó rẹ̀ láti ṣèlú ìwà bẹ́ẹ̀ ṣe nígbà tí mò ń ṣe program tí máa ń sọ pé number one ìfẹ́ là kọjá òfin ẹ jẹ́ ká kọ́kọ́ ní ìfẹ́ ara wa náà kí a dẹ̀ ní ìgbàgbọ́ kí a dẹ̀ mọ̀ wípé ẹni terúlerú tọ̀ bálọ̀ àbọ̀ ń bọ̀ a ó dẹ̀ bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti yan kínní tó fi dé kejìlá ọ̀rọ̀ bíbélì ni ọ̀rọ̀ yorùbá ni ọ̀rọ̀ kùránì náà tún ni tó bá ti mọ̀ pé ìgbà tó bá fi wọ̀n ló bá fi dá padà ẹ̀yin ìjọba wa bóyá ẹ fẹ́ ṣe dáadáa o bóyá ẹ ń bàjẹ́ bóyá ẹ bàjẹ́ o mi ò fẹ́ mọ̀ ebi ti ń pa àwọn èèyàn irú gẹ́ẹ̀ tó jáde NYSC tó jáde tó sọ̀rọ̀ yẹn ó ti mú kọjá be careful ó ti mú kọjá be careful kò lè cook money now yes ó náà wọn gba 33,000 naira aláwí òun lòun bọ́ra àwọn asan bills asan owó náà àti ló ń ṣe yín náà kò ń ṣe ògbìyàn ló lè fara dá kínní yìí ó kì í ṣe ògbìyàn ló lè fara dá nípa ojoojúmọ́ lẹ̀ mú olè ojoojúmọ́ lẹ̀ rún àwọn èèyàn lọ sẹ́wọ̀n pé àwọn tó ẹ̀tẹ́ tó mú tó ẹ̀tẹ́ gbogbo àwọn tó ń jalè yẹn kí ló fà á tó fi ń jalè téèyàn bá wà òkè tí nǹkan tó ní bá tó jẹ kò ní jalè náà ògbìyàn kò mọ̀ òkè ẹ ti ẹ̀fẹ́ end corruption ẹ̀ ń fìyà jẹ àwọn èèyàn ẹ̀dẹ̀fẹ́ ní ẹ̀fẹ́ pa corruption ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kan fún corruption ẹ̀ lè fẹ́ end yẹn ẹ máa end ẹ̀ lóòótọ́ àtòkèlẹ̀ sì máa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí end yẹn but lọ́dọ̀ tí wáyé báyìí ẹ tún fi kún ni torí number one àfáà tó wà nú àwẹ̀ ó dẹ̀ ṣiṣẹ́ ọlọ́pàá ẹ wá wà checking point ó wà checking point ó dẹ̀ wà nú àwẹ̀ ó dẹ̀ mú èèyàn ó ti yé ẹni ẹ̀ dẹ̀ ń fi ọlọ́run ó dẹ̀ ń fi ọlọ́run bẹ̀ wọ́n tí wọ́n bá dẹ̀ gba bribe tó yẹ kó gbà lọ́wọ́ ẹ̀ ò ní mú owó lọlé ó yá ẹ ṣèdájọ́ ẹ̀ ẹ rí mo sọ fún yín pé gbogbo wọn tó bá yẹ pé o ò fẹ́ hùwà bàjẹ́ láyé yìí má ṣiṣẹ́ ìjọba ìwọ tó bá fẹ́ ṣe ẹ̀sìn bóyá muslim ní àbí christian tó fẹ́ ṣe ẹ̀sìn yẹn bí ẹ̀sìn yẹn ṣe gbé wá fún ẹ o pé kíyàn bẹ̀rù ọlọ́run kíyàn má ṣe o ò ní ṣiṣẹ́ ìjọba because tó bá ṣiṣẹ́ ìjọba ó rí yẹ kó má gba bribe àbí kó má yí ìwé kó dẹ̀ wà successful pẹ̀lú bí country ṣe rí yìí no láti jọ náà àwọn amáyé tó ń ṣiṣẹ́ tó ń gbọ́ 100,000 naira yẹn tó bá ti cut your shoe according to your size tó máa ń bóyá máa ń ná pẹ̀lú àwọn family ẹ̀ wá dẹ̀ wá okay mi ò sọ ìgbà yẹn but ìsinyìí living of people living ti fẹ́ pa nǹkan tó ń wọlé lọ nǹkan tó ń wọlé sí àpò ó ju nǹkan tó ń jáde síta lọ èèyàn máa bọ́ ọmọ wà bọ́yàwó wà sanwó náà wà sanwó gbẹ pé wọn lè fi kún sálárì everything wọn lóòótọ́ ẹ ti ń jagun yẹn bọ̀ látòkè bọ̀ gbogbo ẹ̀ ṣáà máa local government gbogbo ẹ̀yàn bá wa ẹ dí àwọn kọ̀ọ̀kan kò kí ń ṣe gbogbo èèyàn ló máa ń lanu lọ bèrè kan ẹ̀ náà ibi àmà pa mí sẹ̀ máa lọ local government màá wá tó màá nínú fẹ́ gbàrà ẹ̀ sẹ̀ máa ṣe fídíò ọmọ máa sọ pé ṣáà máa local government kan ó bọ́ àwọn èèyàn 2 million àwọn olùbọ́ mi ò ní bá inú ìlọ local government lọ gba ìmọ̀kan lọ́wọ́ èyí ìjọba ò but ẹ ṣe nǹkan tó máa rọ̀ wá lọ́rùn ẹ lọ subsidize àwọn nǹkan kan fún wa tabakọ ni pé ìjọba kan gbé mọ́tò lẹ́sìn fi káwọn èèyàn fi travel for ọdún wọn máa gbogbo ẹ̀ sí no bible sọkùnrin à ń sọ ṣe oore fún ọwọ́ ọ̀tún kí ọwọ́ òsì máa mọ̀ ṣe oore fún ọwọ́ ọ̀tún kí ọwọ́ òsì máa mọ̀ ó lè iṣẹ́ ẹni fẹ́ lọ sin ìlú ni ó lè gbáṣẹ́ kó ṣe kí lórúkọ ẹ̀ kó ṣe títì 15 títì 20 títì but tẹ bá ṣe fídíò yẹn ẹ fẹ́ fi jalè ni ẹ bá ní federal government ní kan pín 2 million bag of rice local government kan ibo lẹ pín 2 million bags sí èèyàn mélòó kankan ló ń gbé ní local government ẹ ká ti jẹ fẹ́ kájọ sọ́nà nínú local government kan
ó wá níjọba kan kó 1 million bag of rice síbẹ̀ nígbà tó dẹ̀ máa sọ local government lọ́jọ́ tó pín rice ní ògbà rí ìwọ gbà rí ibo ló wá wọ̀ àwọn party chairman àwọn party leader àwọn tí ò bá ti ṣe party ní nǹkan gbà tọwọ́ ìjọba yes now o gbọ́dọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ APC ní àbí PDP èdè yẹn rìà mi ò mọ bí ṣe máa gba táìmù yìí tó ìwọ tí ò bá connect program yìí tán bíbá yìí tí ò bá wò tán agbára orin stroke ìjọba kí ọmọ lọ continue orin Òṣùpá la fi ń ṣe o torí mo ò ní post ju 15 minutes lọ́nà ẹ̀ báyìí orin Òṣùpá òun ni ẹ̀kọ́ fáwọn pípò yẹn. Then Lord change battery. Orin tí mo play yẹn torí Saheed Òṣùpá tí mo play yẹn tó bá understand ó máa mọ̀ pé wáàsí lórin yẹn jẹ́ fún àwọn ìjọba wa àwọn pààtì kan ó tún jẹ́ lecture fún àwa tá jẹ́ òbí náà mo sọ nínú program nípa pé kí ló ń pè ní corruption ìwà ìbàjẹ́ bẹ̀rẹ̀ láti inú yàrá mi ó bẹ̀rẹ̀ láti inú yàrá tiẹ̀ náà tẹ́mi ò bá ti lè kọ ìwà ìbàjẹ́ fún ọmọ mi tí mi ò lè kọ fún ìyàwó mi tí mi ò lè kọ fáráalé mi